ló Oṣógbèmí bàbá Kọ́lé Oṣó, ṣé pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe yìí tí olúgbọ̀n rẹ sì gbọ́n báyìí? ẹlẹ́lúgbọ̀n mi ò ní gbọ́ olúgbọ́gbọ́gbọ́ olúgbọ̀n fi lé ẹ̀kọ́ sílẹ̀ ẹlẹ́rẹ̀sà mi ò ní yé ẹrẹ̀sà òun yé yèyè ó fi di yèyè sọ́gbà ẹlẹ́nìyàn kò gbọ́ òní dàgbà ọ̀dàgbà kan wá ń jí yín lẹ̀ lọ́gọ́dọ̀ òru. ọ̀wù ṣé èyí tó ń ṣe yìí náà ṣé àwọn ọmọ rẹ ó sì dàgbà báyìí? ikú má pa mí mọ̀mọ́ orúkọ tí kú jẹ́. Ikú má pa mí mọ̀mọ́ orúkọ tí kú jẹ́. àrùn má ṣe mí mọ̀mọ́ orúkọ àparùn. Àrùn má ṣe mí mọ̀mọ́ orúkọ àparùn. Bó tiẹ̀ dá ọ lójú pé wọ́n dàgbà náà ṣé bí ọjọ́ kan ṣáàjọ kan tó yẹ pé ikú ò padà pa gbogbo yín ni. ẹ jẹ́ kó ayé ọ̀pá mi kọ́ pọ́mọ mi ẹ má jẹ́ kàn kún rí n pa òyìnbí ara gígùn mi. Kọ́lé Oṣó, bá mi sọ fún bàbá rẹ ẹni tó yẹ kó fọpẹ́ fún. Bá mi ọ̀pọ̀lọpọ̀ àdániwáyé lọ́pọ̀lọpọ̀ kádàrá. Síbẹ̀ wá ní àbí bẹ́ẹ̀ kọ́? bẹ́ẹ̀ni. Kọ́lé Oṣó dàbí pé wọ́n lọ́pọlọ jẹ́, kí ló fẹ́ kí n rà fún ọ? Mo fẹ́ góòdì pàǹpà. Góòlù pàǹpà. Wárí ìtógùn ni mo fẹ́. Kí ló fẹ́ fi góòlù pàǹpà ṣe? Mo fẹ́ mọ sáprápra. Mo fẹ́ mọ sáprópro. Mo fẹ́ kí góòdì ọmọ gùn lọ́rùn mi bíi tóníbà ẹkùn. Ṣé góòlù tó gùn ló wá fẹ́? Kí ló dé tó fi fẹ́ rú ẹ̀? Góòdù tó gùn bíi ti bàbá mi oníbẹ̀ ẹkùn. Mo fẹ́ rú rẹ. Ọ̀dà mo ti gbọ́. Òun rà fún un. Báwo níbi tó ti ń bọ̀ báwo lọ̀hún? Ojú mi rí tó ní ibi mo ti ń bọ̀. Kí lójú rẹ rí tójú ẹnì kí n ò rí rí? Tójú mi rí ẹnu mi ò lè sọ. Ó dáa, làákàn mi báyìí ni bàtà ké ló tù fẹ́, jẹ́ ń gbọ́. Kò sí bí wọn ò ṣe là tí ó yé yín. Kí ni í ṣe ọ́ gan-an? Mi lásìkò ti bọ̀ wáyé. Gbogbo ara mi kìkì fáyà ni. Fáyà. Fáyà bíi ti báwo? Sọ́mọ ọ̀jọ́ Mountain of Fire ni ọ́ ni? Àbí ìwọ nìkan ló rò pé nǹkan ṣe? O mọ̀ pọ́rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ni. Ó yá ọ̀rọ̀ tó pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹ sí díẹ̀ fún mi ń bẹ̀ mo fẹ́ gbọ́. Wo èmi ò lè sí nǹkan kan fún un torí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ó dáa kéèyàn mọ̀ ṣe lé lò. Ibi lélo ni mo ṣe ló ń jẹ́ kí lè wọn sẹnu bálabàlá sí mi. Ìgbà tó ń sẹnu bálabàlá sí ọ kí ló wá ṣe fún? Ó ṣe wúrẹ́ ilé ó dẹ̀tì mu. Tó bá wá jẹ́ àparò ńkọ́? Yóò ti báyan alẹ́ lọ. Ṣé bí mo ti sọ fún ọ náà pé ọmọ mọ ọjà mọ́? Ìgbà wo là ní jà báyìí? Ìjà yìí náà ni ó dáa tí mo bá wá kọ́ ọmọ ilé kí ló fẹ́ ṣe fún mi. Àlákọ́ o bí ó tilẹ̀ jẹ́ pé bí àlá ní ìsàjẹ́ táwọn òdì já mọ́ lẹ́yìn rẹ̀. Hello, gbọ́ ti kú èmi Aníyìkáyé ni mò ń sọ̀rọ̀. Aníyìkáyé? Bẹ́ẹ̀ ni Aníyìkáyé ló ń sọ̀rọ̀. Mo wá ọ délé n bá ọ lé mo ṣe ní kí n pè ọ. Wá lọ lé mi ọjọ́ bí wọ́n ti ń ta popcorn ni kí lóun wá lọ lé mi. N wá popcorn lọ ìwọ gangan ni mo wá. Àwọn ọmọ kéékèèké wà ń bẹ̀ sọ bẹ́ẹ̀ ọfẹ́ bí abìlù sádùúgbò ni ọjà wèrè ni. Ya wèrè. Mo gbọ́ pé gbogbo àwọn ọmọge àdúgbò ló ń bà létè torí ẹ̀ mo ṣe ní kí n wá bá ọ sọ̀rọ̀. Àwọn owó gan-an máa ń fẹ́ràn kan máa bà mí jẹ́ fún ọ ná. Wọn ò bà ọ́ jẹ́ fún mi torí mo mọ̀ nǹkan tó lè ṣe. Kódà àǹtí Rónkẹ́ Odùsànyà wọ́n sọ pé òun bú àwọn fáyà àwọn rí bákan. Aya rẹ̀ dàbí sùkú àgbàdo. Àti ìkófálẹ̀ ìfà ti ń ṣẹ̀ ṣé bí òun ló tún wíwùn. Ọ̀dà Rọ́mọkẹ́ ńkọ́ kí ló dà wá àti ẹ̀ papọ̀? Lóòótọ́ kí n mọ́ fẹ́ kọ̀tán náà fún ọ o ọmọ ń fọgbọ́n kẹnu ìfẹ́ sí mi. Ọmọ òun ló fọgbọ́n kẹnu ìfẹ́ sí ọ. Ọ̀dà ìgbà tó kẹnu ìfẹ́ sí ọ kí ni ìwọ sọ fún? Wọ́n ti sọ fún ẹni tó ń fọgbọ́n kẹnu ìfẹ́ sí ti lólùfẹ́ o mo mọ bí ọkàn mi wà mo sì mọ bí ìfẹ́ mi wà. Níbo lọkàn ẹ wà? Níbo nífẹ̀ẹ́ wà? O lọ́pọlọ àwọn bàbá ńlá yín àwọn bàbá yín sì ló fi jọ. Ẹ bá má ràn mí lé wọ́n ìṣó lè bu àgbà ẹ ti sáré bú ràn mí lé ẹ ti sáré bú bàbá mi. Tí n bá bú bàbá rẹ ta mo fẹ́ bú ṣé wọ́n ní làákàyè ni àbọ̀ gbọ́ pé àwọn bàbá rẹ ní làákàyè. Ó yẹ ká ẹ lè ṣe làákàyè. Òun sọ fún mi pé kémi lè ṣe làákàyè o ò tiẹ̀ mọ bí wọ́n ṣe ń pọ́n yẹn lé ṣé ò yẹ kó o pọ́n mi lé. Ṣé wọ́n ń pọ́n mi lé látàrí? O ò tiẹ̀ mọ bí wọ́n ṣe ń pọ́n yẹn lé. Àmọ́ ń fẹsẹ̀ ẹlẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ sí í fẹnu kọ́. Èmi ò fẹnu kọ níbi tó ń bá ọ̀rọ̀ rẹ bọ̀ yìí ó padà ta tébù wọ́tà gbẹ̀yìn ayé ẹ̀ ni o mọ bí tó ń bá sọ̀rọ̀ ni. Tó ti ya bẹ̀rẹ̀ sí ní tomi náà ni ó máa ṣẹ̀ṣẹ̀ sọ ni. Èmi ẹ ṣe mọ̀lẹ́bí àwọn tí ń torí o wọn kàn ní wá fara hàn ó ti pàdé àgbákò. Ìwọ gan ti pàdé àgbákò wo ohun tó ra wọlé ayé rẹ ó padà bàjẹ́ ni. Ayé mi ò gbọdọ̀ bàjẹ́ o ilẹ̀ tó mọ́ mi lónìí ojúmọ́ rẹ ní ọjọ́ jẹ́ o kọ́nà òsì kọ́nà ọ̀la o. Kọ́nà òsì kọ́nà ọ̀la ṣé pẹ̀lú ìwà tó ń hù yìí tí ọ̀nà lè là fún ọ báyìí. Gbogbo ohun tí ẹ bá ń sọ ládùúgbò yìí tó bá jẹ́rìí kọ́ wá mú ṣe o èpè bẹ́ẹ̀
ẹni ọba sẹ́ni kó forí ara rẹ̀ kún. èmi ò lè fi orí képe ìwọ ni ó bá ní ó sì bàbá ńlá kó bá bá ẹ pẹ̀lú nǹkan tó sọ. yóò bá yàrá ìjà ẹ. èmi ni wọ́n sọ fún pé ní ó bá yàrá ìyá mi ẹni derú lerú tọ̀ ni ó bá yàrá ìyá àwọ̀ náà. à ń kọ́ lóhùn tó ní kọ́ ọmọ sọ̀rọ̀. Òṣógbèmí bàbá kọ́lé òṣòwò ló kọ́ mi lóògùn. ṣé lójú náà lè wùrà tí ń rún. ó sọ fún mi pé ṣé lójú náà lè wùrà tí ń hurun. a jẹ́ pé o fẹ́ sọ fún mi pé o gbójú o sì gbóògùn ju Òṣógbèmí bàbá kọ́lé òṣó lọ́nu. ń sì kẹbù sínú rẹ̀ ń gbé ọkọ́rùn bí mo ṣe fìjà pa sọ́run yìí. ó kẹbù sínú tèmi èmi ò wá sọ̀wọ́ dẹ̀bù ìjàpá òun gangan ń wà tún fi ṣoògùn sí ọ. ọjà wèrè mọ́ ti lè ní. àwọn bàbá rẹ ló ya wèrè. wọ́n ń lo oògùn ẹrù. bẹ́ẹ̀ ni tí èèbù aláwọ̀ funfun gan bá rù ọrùn ó wọ̀. à ń kí àǹsà olówó ọ̀bẹ ni ó kú. ẹ kò mẹ́ni ó kú torí pé kò kàn wọ́n ni kí ni tiẹ̀ ń gbénu ẹ̀ gan-an jẹ́ wo kí ló fẹ́ ṣe. akérèká wọn ní ká lórúkọ àpéfọ́ ọ̀tẹ́ gbogbo ọ̀nà sómi sùn lórúkọ àpéfọ́ ọ̀dà ṣìkìtì ṣẹ́wé orí iṣẹ́ adáhùn sí. sẹ́mi ló ń pọ̀fọ̀ fún èmi ló ń bá dógùn wò wọ́n ó dógùn ò lára ẹ̀ n sì ní ṣe ọ́ púpọ̀ díẹ̀ náà ni ó ṣe fún ọ. ó yá èyí tá a fọ́gbọ́ lọ gbọ́gbọ́ èyí tá a fọ́gbà lọ gbàgbà kóṣẹ́ báyìí ní tìlá kọsẹ̀ ó yá ilẹ̀. ta ló ṣe fún ọ níbo ló ti tún lẹ́kàn. ẹgbẹ́ ń bí gba òun bí èmi pé ń bo mo ti tú lẹ́kàn tó gbọ́ pé mi àti ẹ̀ wà nù ẹgbẹ́ ni ó yá padà lọ sọ́dọ̀ àwọn òṣàyẹ̀sìn kó o lọ fún wọn léwọ̀ jẹ kó o tú kẹ̀lẹ̀bẹ̀ sí wọn lójú kó o jẹ́ kí wọ́n mọ̀ pé wọn ò lágbára. ayin wọn mọ̀ ọ́n ṣe ń tí mo ṣe ń wò wọn mọ̀ ọ́n tú kẹ̀lẹ̀bẹ̀ sí yín lójú ni. ló ṣọdọ̀ lára ẹ̀ ẹ́ gbé tí kò.